Ìròyìn ayọ̀ ni mo mú wá fún yín lénìí o. Gbogbo ẹ̀yin tí ẹ ti ń kọ́mẹ̀ntì sábẹ́ póòstì wa wípé a kò kí ń rí ìròyìn míì yàtọ̀ sí ìròyìn ìbànújẹ́, ìròyìn àwọn tó ti kú tá a máa mú wá sórí ètò wa. Ẹni wípé a kò kí ń rí ìròyìn míì yàtọ̀ sí àwọn ìròyìn wọ̀nyí. Ṣùgbọ́n lónìí ìròyìn tó múnú ẹni dùn, ìròyìn pàtàkì la mú wá fún yín lénìí o. Ìròyìn nípa Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ Mobímpé òun la mú wá fún yín lénìí. Ìròyìn tó múnú ẹni dùn ni ìròyìn tó jẹ́ pé ẹ̀yin gan lénìí yìí tẹ́ bá gbọ́ ìròyìn náà ẹ máa gbàdúrà fún mi ni. Ẹ máa bá mi ká lọ kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Ìdùmarè. Ọpẹ́ ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn ń tẹ̀ wá lọ́wọ́ wípé Mobímpé aya Lateef Adédìméjì ó ti ní oyún o, ó ti wà ní oyún tó jẹ́ pé oyún rẹ̀ gan ó ti ga gidi o. Mobímpé ó gbé lọ sórí ìtàkùn ayélujára rẹ̀ Instagram, níbẹ̀ ló pósìtì picture rẹ̀ sí, ó ní finally unveiled. Ó mìnì pé nígbẹ̀yìngbẹ́yín òun ti padà pósìtì picture yìí. Mobímpé aya Lateef Adédìméjì ó ti ń sọ̀rọ̀ tẹ́lẹ̀, ó ní wípé ó ní ojoojúmọ́ ni òun máa ń fèsì àwọn challenges lórí social media, pé ojoojúmọ́ làwọn èèyàn wọ́n máa fi ń bùn wípé òun kò yé òun kò pa nílé Lateef Adédìméjì. Ó ní òun kàn ń sanra ni o. Ó ní báwọn fáǹsì bí wọ́n ṣe máa ń kojú ìjà kọ òun ní ojoojúmọ́ tóun bá ti jáde nílé nìyí. Ẹ̀yin olólùfẹ́ Lateef Adédìméjì àti ẹ̀yin olólùfẹ́ Mobímpé aya Lateef Adédìméjì, ẹ gbìyànjú láti tẹ congratulations sí ìsàlẹ̀ fídíò yìí ká lè máa bá wọn ṣe àjọyọ̀. Lónìí ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo wa máa rí, ó tún di ọjọ́ míì, ọjọ́ rè. Ẹ má jà o.